wàhálà ńlá ti wá bẹ́ sílẹ̀ báyìí o ẹ̀yin èèyàn àwọn ọba tí ń lọ sí bí 30 ni wọ́n sá kàbàkàbà wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn kúrò nípínlẹ̀ Kwara. Nǹkan dé o ẹ̀yin èèyàn tọ́rọ̀ bá ti lè débi wípé ọba aláyé tádé ń bẹ lórí rẹ̀ tó mú eré lójú pálí tí ń sáré kàbàkàbà kí wá ní fèètì àwọn aráàlú. ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ bá ń ṣe yún lé ní èkejì ẹ̀wẹ̀ lánàá òde yìí níròyìn kan jáde wípé àwọn Boko Haram tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí ọjọ́ bíi 3 sí 4 sísìn mo ṣe ìròyìn kan wípé àwọn Boko Haram wọ́n fáwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní 72 hours ultimatum wípé lórí àdéhùn táwọn jọ ní kí wọ́n tètè ní kíákíá báyìí kí wọ́n tètè wá ṣe nǹkan táwọn jọ sọ. àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n níṣẹ́ ní gbogbo àwọn 416 táwọn ti kidnap yìí pé àwọn ò ní fi wọ́n lẹ̀ o pé bẹ́ẹ̀ sì ni káwọn ìjọba kó má bẹnu lù mọ́ láti wákàtí ọ̀wọ́ yìí lọ pé àwọn ti gbẹ́sẹ̀ lé wọn tí 72 hours yẹn bá ti ré kọjá táwọn ìjọba ò sì gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. ní báyìí ńkọ́ wọ́n ní gbogbo àwọn 68 nínú àwọn 416 táwọn Boko Haram ń pàrédì wípé àwọn ò gbẹ́sẹ̀ lé wọ́n ní wọ́n ti pín àwọn obìnrin 68 nínú wọn wọ́n ti pín mọ́ àwọn Boko Haram lọ́wọ́. kí lẹ̀yin lérò pé wọ́n fi wọ́n ṣe wọ́n máa bímọ lọ ní bí ẹ̀dá àwọn Boko Haram wà máa pọ̀ lọ ṣùà imagine pọ́n fáwọn 68 lóyún nínú àwọn tí wọ́n gbámú yẹn ní nǹkan bí oṣù 9 sí àkókò tá a wà yìí báyìí wọ́n ti bímọ bíi 68 míì àwọn tí ó bí bèjì ó bí bèjì àwọn tí ó bí kọ̀ọ̀kan wọ́n bí kọ̀ọ̀kan. nǹkan dé o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ kó tó di pé mo tẹ̀síwájú gbogbo ẹ̀yọ́jú tó ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa àbí ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. lákọ̀ọ́kọ́ ná ìròyìn kan ìròyìn eléyìí táwọn ìwé ìròyìn The Punch tí wọ́n tún gbé jáde ní nǹkan bíi wákàtí bíi mélòó kan sákòókò tá a wà yìí ní wọ́n sọ pé àwọn ọba aláyé àwọn bíi 30 monarch wọ́n ní wọ́n fẹsẹ̀ fẹ́ wọ́n sá kàbàkàbà fẹ́mi ara wọn torí pé kí ni wọ́n ní àkọlù lemọ́lemọ́ ìjínigbé àwọn agbébọn tí wọ́n ń ṣe àkọlù léraléra ní àwọn agbègbè kọ̀ọ̀kan nípínlẹ̀ Kwara pó ti ń kọjá àfaradà ìsọsẹ́ wọn ó ti ń légbà kan jọ̀rin lọ ọ̀rọ̀ yẹn ó ti wá di gbogbo ògbà wọn tí wọ́n sá máa sọsẹ́ bó ṣe ń jọba gbé ni wọ́n ń jíjòyè gbé ni wọ́n ń jí àwọn aráàlú gbé àwọn ọba eléyìí bóyá wọ́n ti bára wọn ṣe mítìn ni kò sẹ́ni tó yé o àmọ́ nǹkan tá a ṣáà ń gbọ́ báyìí ni pé àwọn ọba aláyé tí ń lọ sí bí 30 monarch wọ́n ní wọ́n ti sá àsálà fún ẹ̀mí ara wọn o. èyí jẹ́ mọ̀ wípé àwọn ọba yìí gan tẹ́lẹ̀ wọ́n ní wọn kì í wulẹ̀ gbénú ìlú pẹ́kọ̀ọ̀kan ni wọ́n máa ń yọjú wọ́n ní ní báyìí kọ́ pé gbogbo wọn pátápátá ti di gbàdàgbọ̀n wọ́n ti sá àsálà fún ẹ̀mí ara wọn wọ́n ti kú ọ̀nù ìlú pátápátá o. ẹ̀yin náà ìwọ imagine nígbà tó bá kú ọ̀nù ìlú kí ni ìrètí àwọn aráàlú dájúdájú kò sọ́ba wọn nù wọn ò ní olórí mọ́ nìyẹn kò sórúkọ méjì tí yẹn tún jẹ́ kí ni ìrètí àwọn tí ń gbé agbègbè yẹn àwọn tí ń dá oko ní agbègbè yẹn kí ni ìrètí wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yí wọn káàkiri pátápátá làwọn èèyàn ti sádànù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn ó ti dahoro tí ò sẹ́nì kankan nínú àwọn ìlú wọ̀nyẹn mọ́ now wọ́n ní àwọn agbègbè kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ti ṣe àkọlù ní kòpẹ́kòpẹ́ yìí ẹ máa gbọ́ o wọ́n ní àwọn agbègbè bíi òmùgọ̀ ààfin òrékè àbí nǹkan òrékè òkè igbó ọlọ́run tẹ́lẹ̀ alábẹ́ gámú agbègbè kan tó ń pè ní gámú àìlérí ológbọmọ àti igbó àgbà community area wọ́n ní gbogbo àwọn agbègbè tẹ́ ń wò yìí pátápátá làwọn àtìláwù ti sọ sẹ́ńbẹ̀ làwọn ọba aláyé náà bá tún èrò ara wọn pa pé
kójú má rí bí báyìí ńkọ́ gbogbo ara lóògùn ẹ̀ wọn láwọn ọba yìí wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn torí pé kíni ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ nígbà tágbára àwọn kábíyèsí ò bá ká a mọ́ ìgbà tágbára gómìnà gan ò ká agbára àwọn ẹ̀ṣọ́ aláàbò ò ká agbára àwọn local vigilante agbára àwọn ò ká mọ́ kí ni ìrètí àwọn ọba yẹn sá àsálà fún ẹ̀mí ara wọn wọ́n lọ ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sáwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ní wọ́n lọ ń wá ibi ààbò bóyá wọ́n ń wá ilẹ̀ tí wọ́n tẹ̀dó sí ni kò yé èèyàn wọ́n ní wọ́n lọ sí Ìlọrin Òṣogbo Ọ̀fà àti Èkó gbogbo àwọn ọbẹ̀ yẹn pátápátá ní wọ́n sọ pé àwọn ọba yìí ni wọ́n rìn sí wọ́n ń wá bí ààbò káàkiri a place of refuge ni wọ́n sọ wípé wọ́n ń wá káàkiri nígbà tó jẹ́ pé ara ọ̀rọ̀kùn ara òradìẹ mọ́ nínú ìlú tiwọn báwọn bá ti ṣe sọsẹ́ lónìí ni wọ́n ń sọsẹ́ lọ́la ni wọ́n ń fojoojúmọ́ sọsẹ́ ẹ wò ó eléyìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àwọn èèyàn sá àsálà fún ẹ̀mí ara wọn o ẹ máa gbọ́ wọn ní 30 Kwara king flee palaces pé àwọn ọba sá àsálà fún ẹ̀mí ara wọn wọ́n sá kúrò ní ààfin wọ́n sá àsálà wọ́n sáré kàbàkàbà no fewer than 30 traditional rulers across the southern area of Kwara State have fled their palaces following a sustained waves of kidnapping, killings and violence attack. Àwọn ìwé ìròyìn Punch àwọn ni wọ́n gbé jáde òun lẹ́ ń wò yẹn o ẹ̀yin èèyàn kó má kàn dàbẹ́ ni pé olúwẹ̀ kàn ṣáà ń ṣe àhesọ ọ̀rọ̀ ni. tẹ́ ò bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níròyìn kan gbòde kan wípé nípínlẹ̀ Benue pé àwọn atiláwí wọ́n jí ọba aláyé kan gbé kábíyèsí wọ́n ní ọ̀kadà ni wọ́n gbé wọlé lọ́gán tí wọ́n gbórí wọlé báyìí wọ́n ní tààràtà ààfin kábíyèsí ni wọ́n lọ wọ́n pa kábíyèsí wọ́n pa ìyàwó kábíyèsí kódà wọ́n ní wọ́n tún pa ọmọ kábíyèsí o yàtọ̀ sí kábíyèsí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún pa nípínlẹ̀ Benue eléyìí gbẹnu tán o ẹ̀yin èèyàn tọ́rọ̀ bá ti lè débi wípé wọ́n ń pa kábíyèsí wọ́n ń pa ọmọ ẹ̀ pàyàwó ẹ̀rí pọ́lọ̀ ọ̀rọ̀ yẹn ó ní agbára díẹ̀ àmọ́ ọ̀rọ̀ ilé ìfẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ lọ́wọ́ kan àbòsí nínú ṣáwọn bandits náà sì ni wọ́n wá pa kábíyèsí yìí àbí àwọn kan ní wọ́n rán àwọn kan wá sí kábíyèsí ṣó ti ní àwọn kan tí kábíyèsí ṣẹ̀tẹ́lẹ̀ ni kò gbàgbé kankan yé èèyàn àmọ́ eléyìí ó gbẹnu tán bẹ́ẹ̀ ni ó lékenkà bẹ́ẹ̀ náà sì ló pakasọ tẹ́ ò bá sì gbàgbé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan báyìí níròyìn kan ìròyìn eléyìí tí a gbé jáde fún yín wípé àwọn bandit o wọ́n fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní 72 hours ultimatum pé ibi táwọn jọ fọ̀rọ̀ kò sí ibi táwọn sọ̀rọ̀ sí kí wọ́n tètè rí dájú pé wọ́n mú lérí wọn ṣẹ ní o pé tí wọ́n bá ti mú lérí wọn ṣẹ pé ó ti yí àwọn pé wọ́n ti terminate agreement táwọn jọ ní nìyẹn pé kẹ́sì máa wo gbogbo àwọn 416 àwọn èèyàn tẹ́ ń wò táwọn jí gbé ní Ngóṣe nípínlẹ̀ Borno pé gbogbo pátá làwọn gbẹ́sẹ̀ lé wọn kò sì ní sàǹfààní fún wọn láti rescue wọn mọ́ wọ́n ní 72 billion naira làwọn fẹ́ gbà tí wọ́n bá ti san 72 billion naira yìí pé àwọn ò ní yọ̀ǹda àwọn tẹ́ ń wò yìí o wọ́n láwọn tó wá jẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge nù wọn pátá àwọn ò pín mọ́ra àwọn lọ́wọ́ wọ́n ní wọ́n ti share àwọn 68 nínú wọn báyìí tí wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́ ilé ìgbẹnu tán o nílùú tó lọ́ba tó níjòyè ẹ wò ẹ̀yin yẹn mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kàn bá ń comment kàn máa like kẹsàn-án bá mi pín fọ́nrán yìí káàkiri lógólógó lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kàn bá mi bó káàkiri tààràtààrà kó kálé kókó dẹ́sẹ̀ kókó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àárín jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbéwẹ̀ pátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlégbèrà ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó
ọgbọ́n capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.